Ọ̀sán ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire nílé lóko lẹ́yìn odi nílùú èbó. Màá fẹ́ jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbọ́rọ̀ kẹ́ ẹ dẹ̀ máa gbọ́ ní àgbọ́yé àwọn nǹkan míì wà tẹ́ ẹ lè béèrè. Kì í ṣe kẹ́ ẹ kàn máa tẹ̀lé gbogbo nǹkan pé àwọn bàbá wa bá dé bá mi. Lákọ̀ọ́kọ́, àṣà àti ìṣe àwa Yorùbá. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín pé òrìṣà ó gbọ́dọ̀ wà nínú àṣà àti ìṣe. Òrìṣà bíbọ, orò ìdílé oníkálukú ni. Tó bá wù ẹ́, àwọn tí ó bá jẹ́ pé ilé yín ni Ṣàngó wà, tó bá wù ẹ́ ìwọ lọ fẹ́ bọ bàbá rẹ̀. Ṣùgbọ́n èmi ìṣẹ̀ṣe lèmi ń ṣe. Ìṣẹ̀ṣe tó ń pè ní ìṣẹ̀ǹbáyé, ẹ̀sìn àbáláyé òun náà ni ẹ̀sìn tó sin Olódùmarè ní ọ̀kan ṣoṣo. Ó gba orí ẹ̀ mú, ó di orí ẹ̀ mú. Ó ní pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Olódùmarè ọba àjíkí ni à ń pè. Òun nìkan. Èyí gbọ́dọ̀ ọba bẹ èèyàn kó lọ fẹ́ gba ibì kan, ọba ò tiẹ̀ gbọ́dọ̀ ṣe, nítorí ọba ní ṣojú kábíyèsí Olódùmarè. Àwọn ọba tá wà lórí ilẹ̀. Àwọn olórìṣà tí wọ́n ń pe ara wọn ní onífá olórìṣà, ẹ̀rù ni a máa dábàá ẹ̀yin ọmọ Yorùbá káàkiri. Wọn ò ṣe àṣà gan, wọn ò ṣe ìṣe Yorùbá, nítorí ọ̀pọ̀ nínú wọn àbámọ̀dá ló pọ̀ fún wọn. Bí kan sọ pé àwọn ni wọ́n ó fún ọ ní èèwọ̀, àwọn náà ni wọ́n fẹ́ pàṣẹ fọ́ba tí wọ́n lé èèwọ̀. Àwọn náà wọ́n máa sọ pé gbogbo Yorùbá gbọ́dọ̀ máa ṣàṣà kí wọ́n máa dọ̀bálẹ̀, ṣùgbọ́n àwọn náà wọ́n sọ pé àwọn kan àwọn ò lè dọ̀bálẹ̀ ní ti àwọn. Wọ́n láwọn ò lè dọ̀bálẹ̀ fọ́ba. Ebi wọ́n lọ pé ẹ lólórí tẹ́ máa kọ́ àwọn èèyàn lásà, o ò sì lè kọ́ ọmọ, o ò lè dọ̀bálẹ̀ fọ́ba. Tó o bá ti dọ̀bálẹ̀ fọ́ba, bó o lè yẹ kára lò àwọn èèyàn míì aláàlú dọ̀bálẹ̀ fọ́ba. Àwọn náà ni a máa ka ìwọ̀. Wọ́n lè ka ìwọ̀ ọba gbọ́dọ̀ ṣe báyìí, kò gbọ́dọ̀ wọ́ṣọ míì, kò gbọ́dọ̀ ṣe báyìí. Wọ́n ṣàfẹ́ kó ọba ní pápá, wọ́n fẹ́ dẹ́rù báyé. Àwọn náà ni a ní orò tí ò gbọ́dọ̀ ríyàn. Àwọn orò kan wà látijọ́ tó yẹ pé kò sí àlejò tó bá wọ̀lú oní wọ́n fi bọ láwọn fi bọ orò. Kéèyàn máa pa ẹni tó wá àlejò tó wọlé, ṣé àlejò tó wọ̀lú ṣé ọmọ èèyàn kankan tẹ́wàá sọ́ngbẹ́ fi bọ orò tí ọba ti fẹ́ rí èèyàn, ẹ gbé lọ nú igbó, ẹ parẹ́, ẹ lọ máa ṣe nínú igbó. Àwọn èèyàn náà ni wọ́n di alápatà ọba. Àwọn oníhòòṣà yìí, àwọn náà ni a fọ́ọ̀mù ara wọn tí wọ́n di àwọn ẹlẹ́gbẹ́ tí wọ́n máa kí ọba bọnú ẹgbẹ́. Ọba ìṣe ìjọ tó ọba tó bá wù ọ́, tó bá jọmọ ọba tẹ́lẹ̀, o lè máa ṣe ẹgbẹ́ tó wù ọ́. Ṣùgbọ́n ìjọ tó bá ti jọba, o ti dàrú lé Olódùmarè. O ò gbọ́dọ̀ forí balẹ̀ níbi kankan. O ò gbọ́dọ̀ wà nínú ẹgbẹ́ wọn mọ́. Ìjọ yẹn lọ dàgbére fẹ́gbẹ́. Mo ti wà àrólé Olódùmarè lèmi o. Ẹgbẹ́ ọba máa ń ṣe. Ọba yìí ṣe ẹgbẹ́ àwọn olóòṣà, àwọn ológboni, àwọn kíní. Ọba yìí ṣe gbogbo àwọn ẹgbẹ́. Ìjọ tó bá ti jọba wàá sọ fún wọn pé o ti nítorí tí ń jẹ́ ọba olóòṣà náà wọ́n làwọn lọ́ba. Níbo lẹ́yìn ti lọ́ba, níbo ni òòṣà yín ti ń jẹ́ kábíyèsí Olódùmarè. Ẹni tí ń jẹ́ kábíyèsí, àwa ọba tí ń dọ̀bálẹ̀ fún kábíyèsí ní ìṣojú kábíyèsí Olódùmarè gangan. Èmi gangan bẹ́ẹ̀ ṣe ń wo èmi gangan kọ́ ni kábíyèsí Olódùmarè. Èmi gangan kọ́ ni ọba, àrólé Olódùmarè lèmi. Ẹni tí ń ṣojú fún, nítorí a lè rí Olódùmarè. So ẹni tí ń jẹ́ ọba, òun ni kábíyèsí. Ọba tó sì lẹ́, ọba ẹ̀rí ni, ọba táàrí tá sì máa rí sí ọwọ́ ẹ̀. Wọ́n mọ̀ ní Christian ní Muslim, ó bá wù máa wé láwàní, ó bá wù máa lọ ṣọ́ọ̀ṣì.
ilé àdúrà ni ṣọ́ọ̀ṣì, ilé àdúrà ni mọ́sálásí, ilé àṣẹ ni ilé ọba. Ọba ní í ṣojú Olódùmarè ọba, ààfin ọba nílé Ọlọ́run Olódùmarè ọba. Ẹ̀sìn àbáláyé lèmi ń ṣe, ẹ̀sìn ìṣẹ̀ṣe pọ́nbélé, ìṣẹ̀ṣe, ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn tí ọ̀gbà èmi lọ bá mi gba ibì kan lọ b'Olódùmarè, mi gbọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ mi gbọ́dọ̀ ẹnìkankan, mi gbọ́dọ̀ Muhammed lọ bọ́lọ́hun, mi gbọ́dọ̀ Jésù lọ bọ́lọ́hun, mi gbọ́dọ̀ Ṣàngó, Ọya. Ẹ̀sìn ìṣẹ̀ṣe pọ́nbélé, ìṣẹ̀ṣe, ẹ̀sìn àbáláyé, ẹ̀sìn tí ọ̀gbà èmi lọ bá mi gba ibì kan lọ b'Olódùmarè, mi gbọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ mi gbọ́dọ̀ ẹnìkankan, mi gbọ́dọ̀ Muhammed lọ bọ́lọ́hun, mi gbọ́dọ̀ Jésù lọ bọ́lọ́hun, mi gbọ́dọ̀ Ṣàngó, Ọya, ẹnìkankan lọ bọ́lọ́hun. Olódùmarè ni mò ń pè. Gbá orí ẹ mú kó dẹ ẹlẹ́dàá ẹ mú kó po Olódùmarè. Bí mo bá jí lówùúrọ̀ kùtùkùtù máa dorí mi mú. Mo ṣoríire o ẹlẹ́dàá mi, mo dúpẹ́ o. Ẹlẹ́dàá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Gbogbo wọn máa dúpẹ́ lọ́wọ́, wọ́n ní ń dúpẹ́ lọ́wọ́ ilé, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ṣàngó, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Èṣù, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ògún, wọ́n ń dúpẹ́ lọ́wọ́, wọ́n fo Olódùmarè ilé, wọ́n ń gbé àwọn nǹkan báyìí ju Olódùmarè lọ. Kábíyèsí o, ọba mélòó gan-an ni Ọlọ́run mélòó Yorùbá ni? Olódùmarè ọba kan ṣoṣo ni. Kábíyèsí o. Gbogbo àwọn tí wọ́n bá ní wọ́n ń wá wọ́n ṣe fá, wọ́n sì gbogbo ẹ̀. Ọ̀rúnmìlà gan sọ pé orúkọ ẹ̀ ní Ọlọ́run lọ́mẹni tí ó là, ọ̀run lọ́mẹni tí ó là. Wọ́n wá sunkì, báwa ṣe ń sún kọ́ọ̀kì nílẹ̀ Yorùbá, òun ni a ṣe sún ọ̀run Ọlọ́run lọ́mẹni tí ó là ní ẹ̀sọ́ di Ọ̀rúnmìlà. Ifá sì ni, Ifá tẹ́ ń pariwo yìí tí wọ́n fẹ́ máa fi dẹ́rù bà gbogbo ayé. Ifá yìí aríran ni, ìríran. Kò sí nǹkan kan lẹ́yìn pé kéèyàn ríran lọ. Kó o fẹ́ ríran, o fẹ́ rọ́jò ìwọ lọ ń wá tó ń wá káàkiri ìwọ ló sì. Ṣùgbọ́n ọ̀nà àti ríran lẹ̀ Yorùbá pọ̀. Ifá ò tiẹ̀ tí ì pẹ́ tóun dé, nítorí Ọ̀rúnmìlà òun ni bàbá Ifá, òun ni tíṣà Ifá. Ìgbà tiẹ̀ ò tí ì ju 600 years lọ. Àwọn Oòduà ju Ọ̀rúnmìlà lọ. Kò s'Ọ̀rúnmìlà láyé ìgbà tó Odùduwà wà láyé. Kò s'Ọ̀rúnmìlà láyé ìgbà tó Lámúrúdù wà láyé. Àìmọye àwọn tí ń wo ìràwọ̀ wà, àwọn tí ń wo ọwọ́ wà, àtẹ́lẹwọ́ ẹni tí ìtàn ní jẹ, àwọn tí wọ́n wò báyìí, wọ́n wò sàkún báyìí, wọ́n sì, àwọn míì sì ń lálàá. Ọ̀nà pọ̀ láti ríran. Wọ́n ṣàfẹ́ sọ pé Ifá ẹ̀ wá tó fẹ́ gbé Ifá ga ju ọba lọ. Ẹ mọ̀ ní bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ àwọn olóòṣà náà ni wọ́n mọ̀ sọ pé wọ́n dá lápáta ọba. Bọ́ba bá kú, àwọn ni wọ́n lọ gé wẹ́wẹ́. Wọ́n mọ̀ ní àwọn ń gé ọba wẹ́wẹ́. Ọba tó sìn lú ẹ̀, ẹ lọ mọ̀ gé wẹ́wẹ́. Ẹ dá lápáta ọba. Ẹ wà ní ṣe bí gbogbo orò tá à ń ṣe bí rẹ̀ náà wà ń lu èbó. Irú orò wo ló wà ń lu èbó? Ṣé orò táwọn ń ṣe ń lu èbó ń sọ pé kéèyàn máa rìn nígbà báyìí? Tó yẹ pé àwọn èèyàn ọmọ lọ bí wọ́n bá ń ṣe Halloween tàbí wọ́n ń ṣe gbogbo èèyàn ọmọ wò wọ́n títí tí ó mọ wò wọ́n. Kìí ṣe nǹkan tí wọ́n ń ṣe ń kọ̀rọ̀ tàbí wọ́n ń pààyàn tàbí wọ́n ń dúnbú èèyàn tàbí wọ́n ń bọ́ba bá kú wọ́n wà dá lápáta ẹ̀, wọ́n gé wẹ́wẹ́, wọ́n fi ránṣẹ́ sílé, wọ́n fi ránṣẹ́ sílé. Gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí kìí ṣe àṣà nìyẹn, àbámọ̀dá tiyín nìyẹn, àṣà kọ́, kìí ṣe Yorùbá nìyẹn. Ẹ̀yin lẹ ń bàṣà Yorùbá jẹ́, ẹ̀yin lẹ ń bàṣà Yorùbá jẹ́, ẹ̀yin lẹ fẹ́ kó àwọn ọba ń papá mọ́ra, lẹ fẹ́ kó wọn sábẹ́ kíní yín, ẹ fẹ́ kó wọn sábẹ́ ọ̀tọ̀, ẹ ti sọ ọba di ẹni tí ó tún máa bẹ̀rù yín. Ẹ wá jẹ́ kí gbogbo àwọn ọba alẹ́ Yorùbá wọn á máa bẹ̀rù. Eléyìí ó máa bẹ̀rù Òṣùgbó, eléyìí ó máa bẹ̀rù Ògbóni, eléyìí ó máa bẹ̀rù. Ẹgbẹ́ ọba lọ́ba máa ń ṣe ijọ́ tí ọba ilẹ̀ Yorùbá bá mọ̀ pé ẹgbẹ́ ọba tí wọ́n ní Yorùbá Council of Obas, ẹgbẹ́ yẹn yóò lágbára jù Ògbóni lọ, yóò lágbára jù Òṣùgbó lọ, yóò lágbára jù àwọn Awọ̀pa lọ. Gbogbo àwọn ẹgbẹ́ tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí
ọmọ rí àwọn náà ni wọ́n láwọn ò lè dọ̀bálẹ̀ fọba o ẹ sì lè aláṣà ní sásàlẹ̀ ń ṣe o ẹ lè dọ̀bálẹ̀ fọba ẹ̀wọ̀ olóyè lábí ọba olóò lè dọ̀bálẹ̀ fọba kò sí jẹ́ oyè kan nínú fáàrẹ àbí nínú babaláwo rẹ tó ju ọba lọ babaláwo ilẹ̀ ilẹ̀ ní jókòó sí tí ọba dáfá ìsìn ilẹ̀ ń jókòó sórí chair ayé àtijọ́ ó jókòó lẹ́ẹ̀lẹ́ níwájú ọba báyìí lọ́mọ dáfá ìsìn ní ayédáyé ọ̀làjú tẹ́yìn náà rí sí àjókòó sí tẹ́yìn lọ pé onífá kan bá lóun wá dáfá fún mi ń bì ní pálásì èmi tí ẹ pín ẹ̀ nítorí alárìífín ọba ní gbogbo wọn èé ṣe láṣà wọn èé ṣèṣe wọn fẹ́ mọ kó ọba ń pa àwọn náà wọn ní kọ́ba white nìkan ni ọ gbọ́dọ̀ wọ̀ tó sì jẹ́ pé aṣọ tiwa àlárì ń bẹ́ẹ̀ àdìrẹ àdìrẹ òfì àrán kíjìpá gbogbo àwọn aṣọ wa nu tí ẹ ní kọ́lọ̀kọ́lọ̀ kìí ṣe ẹgbẹ́ kéèyàn máa wọ èèyàn wà jíṣẹ́ yọ wà fẹ́ sọ fún mi kí n yọ̀fẹ́ máa kọ̀ntró mi n gbọ́dọ̀ wọṣọ mi o àfàṣọ òun fún ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ní gbogbo tá a fi ń fi pọ́pù tá a fi rẹ́ẹ̀dì rọ́ọ̀gì ilẹ̀ gan rẹ́ẹ̀dì ara ẹnu mi gan pupa ni ẹ̀ wà ní tọ́lọ̀ ń da bẹ́ẹ̀ àwọ̀ ara mi ó dá dúdú wọ́n wá ní funfun ní kémi máa wọ̀ káàkiri mi ò sí lábẹ́ control any one of ọba tí ọba tí ì lajú òun ni kẹ́ ẹ máa dẹ́rù bà káàkiri pẹ̀lẹ́gbẹ́ yín mi ṣẹgbẹ́ nìkan kan nu yín kò sí babaláwo kan àbẹ́nìkan nílùú yìí tàbí ní ilẹ̀ Yorùbá wọn ò bí onítọ̀hún re gẹ́gẹ́ bí ọba bàbá lèmi jẹ́ ńlẹ̀ Yorùbá babaláwo ṣe bàbá ńlẹ̀ Yorùbá oníṣègùn ṣe bàbá ńlẹ̀ Yorùbá ọba òní bàbá gbogbo Yorùbá òun lójú yẹn ẹ wàá lè kó àwọn ẹni tó jó lórí yín ẹ kó wọn sábẹ́ ẹ ń sọ pé ọba ni igbákejì òrìṣà aláṣẹ lọba ẹ̀yin lòrìṣà ẹ̀yin èèyàn ni òrìṣà yìí dá ẹ̀yin lòrìṣà yìí dá èmi ọ̀wà tún di ẹ̀yin ọ̀wà dàkúnlẹ̀ ìbò èmi ọ̀wà máa forí balẹ̀ fún yín ẹ̀gbin gbọ̀n níbo ẹ ti gbọ́rọ̀ ẹ̀ aláṣẹ lórí àwọn tí òrìṣà dá kábíyèsí o ni ẹ̀yin lòrìṣà níjọ́ tèmi bá ti di ọba ni mo ti kúrò nínú àwọn òrìṣà nínú àwọn tó ríṣà dá mo ti di àrólé Olódùmarè ẹni tí ń rólé fún kábíyèsí Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ ifá yín kèé sì yan ọba òǹkàlùkù tó bá wálé yín tàbí ẹni tó bá àwọn bóyá afọbajẹ ń wá ọba tàbí tẹnìkan pásánálì o lè lọ káàkiri kí ifá ló mú ọ ifá bá mú ọ kò ní pé gómìnà ó mú ọ o sì lè fi sàfitíkẹ́ẹ̀tì ń pé ọgbà lọ́wọ́ babaláwo wípé ifá èmi ni ifá mú o kò ní kí babaláwo wá sọ fún gómìnà yìí pé wọ́n ni ifá mú ọmọ yàrá rẹ̀ níbo ń gbogbo oyún ti wá rẹ́dẹ̀rẹ́dẹ́ níbi tá a wà yìí láti jọ́ wo bàbá wa Aláàfin gan ò gbọ́dọ̀ sọ pé ifá ló mú àwọn òǹkàlùkù gbogbo ọmọ ọba ní ifá máa ń mú tó bá ti lẹ́jì ọba wọn ò rà dé lórí ẹ̀ kò sí ibi ọ̀dọ̀ onífá tó bá dé tó o bá ti ní ẹ̀jẹ̀ ọmọ ọba wọn ò rà dé lórí ẹ̀ tẹ́ bá sì ti rà dé lórí ẹ̀ wọ́n lọ adé wà lórí ẹ̀ o mẹ́yìn ọ̀wà mẹ́ni pé wọ́n bí wọ́n sì máa ṣe é wò ó báwọn onífásí máa wò ní pé wọ́n wò òṣùwọ̀n ẹni tó sùnwọ̀n ẹ̀ bá pọ́n wọ́n wá rẹkọmẹ́ǹdì pé òun lò sùnwọ̀n ẹ̀ kún jù Olódùmarè ní ọmọ ọ lè jẹ́ ẹni tó sùnwọ̀n ẹ̀ kún jù yẹn gan k'Olódùmarè sọ pé òun tó ń fẹ́ Olódùmarè ní yan ọba bọ̀wọ́ àwọn gómìnà kìí ṣe wípé Ifá ní ọ̀yàn ọba Ifá ò lè yan ọba Ifá ẹ lè fi wádìí nǹkan bẹ́ẹ̀ ọba sì wádìí nǹkan oníṣọ́ọ̀ṣì náà lè wádìí nǹkan ẹ̀hún kálukú lè lọ́dọ̀ àwọn wòlíì tí wọ́n ní wòlíì ni wọ́n ẹlòmíì lè lọ́dọ̀ aláàfáà tí wọ́n ní wọ́n yan rẹ̀ ẹlòmíì lè lọ́dọ̀ ẹlẹ́ǹdínlógún ẹlòmíì lè lọ́dọ̀ oníṣègùn ẹlòmíì lè lọ́dọ̀ awòràwọ̀ àwọn India tarot card làwọn máa wò káàdì àwọn kan ló ní tarot card náà
bí Ọ̀rúnmìlà náà ló tó náà mú fá wá, àwọn kan ló mú tarot card wá, àwọn kan ló mú gbogbo nǹkan, àwọn àbámọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fi ń ríran, kìí ṣe ọba ìṣẹ́gbẹ́ gbogbo ẹ̀, ọba láláṣẹ. Kí là ń fọ ọba pé ọba ọba ó wà ní orin Yorùbá pé ọba ni ọba aláṣẹ, kìí ṣe aláṣẹ èkejì èèyàn, òrìṣà èèyàn lórí máa ṣàdá, níjọ́ èèyàn torí ṣàdá tó bá ti di ọba òun ti kú. Ẹ̀yin tẹ́ẹ̀sẹ̀ ń jọba ńlẹ̀ Yorùbá, tẹ́ẹ̀sẹ̀ ń gba ọba, bóyá baálẹ̀ ní yín tẹ́lẹ̀ àbí nǹkan kan ní yín tẹ́lẹ̀, tó yẹ kóró òdílé yín tẹ́ bá ń ṣe òun lẹ́ẹ̀fi sọ̀rọ̀ ọba yẹn, ẹ ti gbé gbági, ẹ ti ṣìnà, ẹ máa ti ń jẹ ọba. Níjọ́ tó o bá ti sọ́npọ̀ fẹ́ jẹ ọba nílùú kan, kìí so lóòṣà ní jẹ́ kábíyèsí, kìí so lóòṣà ní òòṣà kan kọ̀ọ̀run ọmọ òòṣà kan ní kábíyèsí Olódùmarè ní. Tó o bá ti fẹ́ gba institution of God ló fẹ́ gbà yẹn, o fẹ́ gbé Olódùmarè, o fẹ́ gbé institution ìwọ̀lú. Tó o bá jẹ́ baálẹ̀ ní ẹ tẹ́lẹ̀, tó o bá fẹ́ dọba, kó o mọ̀ nípa ọba yẹn, má fi orò ìdílé yín, bóyá Ṣàngó lẹ̀ ń bọ, bóyá gbogbo tẹ́ ẹ bá ń bọ ńlé yín, má fi gba, o ò lè fi gba ọba, o ti dá lúlú pọ̀ mọ́ sàpamọ́. O fẹ́ gba ọ́fíìsì Olódùmarè, ààfin Olódùmarè ló fẹ́ jẹ́ ká, nítorí tó ìbá ṣe wọ lọ́ba, tó yẹ pọ́ lọ́n lọ́ba, ààfin ọba ó ti dà ààfin Olódùmarè ọba. So o fẹ́ gba institution of God ni, o ò gbọ́dọ̀ mix ẹ̀ mọ́, o ò lè mix ẹ̀ mọ́ institution of God pẹ̀lú orò ìdílé tiyín. Gbogbo tí a máa ń sin ìdílé tí ìwọ àpáti, ìwọ ló wù ọ́, gbogbo yín ní wù kẹ́ẹ̀dọ́ba, gbogbo àwọn olóòṣà orí àwọn tí orí ṣàdá kábíyèsí o, ẹ̀yin lórìṣà. Níjọ́ tèmi bá ti di ọba ni mo ti kúrò nínú àwọn òrìṣà, nínú àwọn tó rí ṣàdá, mo ti di àrólé Olódùmarè, ẹni tí ń rólé fún kábíyèsí Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀. Ifá yín kìí sì yan ọba, òǹkàlùkù tó bá wálé yín tàbí ẹni tó bá àwọn bóyá afọbajẹ ń wá ọba tàbí tẹnìkan pásánálì, o lè lọ káàkiri kí Ifá ló mú ọ. Ifá bá mú ọ kò ní pé gómìnà ó mú ọ, o sì lè fi sàtífíkẹ́ẹ̀tì ń pé ọgbà lọ́wọ́ babaláwo ń pé Ifá èmi ni Ifá mú o, kò ní kí babaláwo wá sọ fún gómìnà pé wọ́n ni Ifá mú. ọmọ yàrá rẹ̀ níbo ni gbogbo yín ti wá rẹ́dẹ̀rẹ́dẹ́ níbi tá a wà yìí láti jọ́ wo. Bàbá wa Aláàfin gan ò gbọ́dọ̀ sọ pé Ifá ló mú àwọn, òǹkàlùkù gbogbo ọmọ ọba ní Ifá máa ń mú. Tó bá ti lẹ́jì ọba wọn ò rà dé lórí ẹ̀, kò sí ibi ọ̀dọ̀ onífá tó bá dé, tó o bá ti ní ẹ̀jẹ̀ ọmọ ọba wọn ò rà dé lórí ẹ̀. Tí wọ́n bá sì ti rá dé lórí ẹ̀ wọ́n lò adé wà lórí ẹ̀. Mẹ́yìn ọ̀wà mẹ́ni pé wọ́n bí wọ́n sì máa ṣe é wò ó, báwọn onífá sì máa wò ní pé wọ́n wò òṣùwọ̀n ẹni tó sùnwọ̀n ẹ̀ bá pọ́n, wọ́n wá rẹkọmẹ́ǹdì pé òun lò sùnwọ̀n ẹ̀ kún jù. Olódùmarè ní ọmọ ọ lè jẹ́ ẹni tó sùnwọ̀n ẹ̀ kún jù yẹn gan kó Olódùmarè sọ pé òun tó ń fẹ́. Olódùmarè ní yan ọba bọ̀wọ́ àwọn gómìnà, kìí ṣe wípé Ifá ní ọ̀yàn ọba. Ifá ò lè yan ọba. Ifá ẹ lè fi wádìí nǹkan, bẹ́ẹ̀ ọba sì wádìí nǹkan, oníṣọ́ọ̀ṣì náà lè wádìí nǹkan. Kálukú lè lọ́dọ̀ àwọn wòlíì tí wọ́n ní wòlíì ni wọ́n, ẹlòmíì lè lọ́dọ̀ aláàfáà tí wọ́n ní wọ́n yan rẹ̀, ẹlòmíì lè lọ́dọ̀ ẹlẹ́ǹdínlógún, ẹlòmíì lè lọ́dọ̀ oníṣègùn, ẹlòmíì lè lọ́dọ̀ awòràwọ̀. Àwọn India tarot card làwọn máa wò, káàdì, àwọn kan ló ní tarot card náà, bí Ọ̀rúnmìlà náà tó náà mú fá wá, àwọn kan ló mú tarot card wá, àwọn kan ló mú gbogbo nǹkan, àwọn àbámọ̀ gbogbo nǹkan tẹ́ ẹ fi ń ríran, kìí ṣe ọba ìṣẹ́gbẹ́ gbogbo ẹ̀, ọba láláṣẹ. Kí là ń fọ ọba pé ọba ó wà ní orin Yorùbá pé ọba ni ọba aláṣẹ, kìí ṣe aláṣẹ èkejì èèyàn,
òrìṣà èèyàn lórí máa ṣàdá níjọ́ èèyàn torí ṣàdá tó bá ti di ọba òun ti kú. Ẹ̀yin tẹ́ẹ̀sẹ̀ ń jọba ńlẹ̀ Yorùbá tẹ́ẹ̀sẹ̀ ń gba ọba bóyá baálẹ̀ ní yín tẹ́lẹ̀ àbí nǹkan kan ní yín tẹ́lẹ̀ tó yẹ kó rò ìdílé yín tẹ́ bá ń ṣe òun lẹ́ẹ̀fi sọ̀rọ̀ ọba yẹn ẹ ti gbé gbági ẹ ti ṣìnà ẹ máa ti ń jẹ ọba. Níjọ́ tó o bá ti sọ́npọ̀ o fẹ́ jẹ ọba nílùú kan kìí so lóòṣà ní jẹ́ kábíyèsí, kìí so lóòṣà ní òòṣà kan kọ̀ọ̀hún ọmọ òòṣà kan ní kábíyèsí Olódùmarè ní tó o bá ti fẹ́ gba institution of God ló fẹ́ gbà yẹn o fẹ́ gbé Olódùmarè o fẹ́ gbé institution ìwọ̀lú. Tó o bá jẹ́ baálẹ̀ ní ẹ tẹ́lẹ̀ tó o bá fẹ́ dọba kó o mọ̀ nípa ọba ẹ má fi orò ìdílé yín bóyá Ṣàngó lẹ̀ ń bọ bóyá gbogbo tẹ́ ẹ bá ń bọ́ ńlé yín má fi gba o lè fi gba ọba o ti dá lúlú pọ̀ mọ́ sàpamọ́. O fẹ́ gba ọ́fíìsì Olódùmarè ààfin Olódùmarè ló fẹ́ jẹ́ ká nítorí tó ìbá ṣèwọ lọ́ba tó yẹ pọ́ lọ́n lọ́ba ààfin ọba ó ti dà ààfin Olódùmarè ọba. So o fẹ́ gba institution of God ni o gbọ́dọ̀ mix ẹ̀ mọ́ o lè mix ẹ̀ mọ́ institution of God pẹ̀lú orò ìdílé tí gbogbo tí a máa ń sin ìdílé tí ìwọ àpáti ìwọ ló wù ọ́ gbogbo yín ní wù kẹ́ẹ̀dọ́ba gbogbo àwọn olóòṣà gbogbo wọn ní wá kí ẹ dọba o bí wọn bá pọ́n ọba dédìlé wọn wọ́n fẹ́ o ní tó wù wọn ni ìmọ̀ǹgbà tí wọn ò lè débẹ̀ wọ́n wù pa wọn ó kó àwọn ọba ìsábẹ́ kìíní ẹni tó bá wù ó fẹ́ gba institution of God ní tí wàá wá ṣe ó fẹ́ gbọ́fíìsì Ọlọ́run sílùú yín ní tó ṣe ní pé kọ́ ọmọ ẹ pé o lè dá orò ìdílé yín pọ̀ mọ́ ọ́fíìsì rẹ̀ àjòjì ló fẹ́ ṣe. Ìṣẹ̀ṣe òun ni kéèyàn máa bọ Olódùmarè kéèyàn máa sin Olódùmarè tààràtàrà láì gba ọ gbọ́dọ̀ gba ọ̀dọ̀ ẹnìkan dọ́dọ̀ Olódùmarè. Gbogbo Yorùbá ẹ lọ mọ̀ látẹ̀mí lọ ẹ má gba ọ̀dọ̀ ẹnìkan kan dọ́dọ̀ Olódùmarè. Olódùmarè tààrà ní ká ẹ pè ó ní ẹ pè mí èmi ó sì dá yín lóhùn kò ní ẹ gba ọ̀nà ọ̀dọ̀ ẹnìkan pè mí yóò dáa fún yín o ẹ sóríire ní tẹ́ ẹ bá mọ̀ ẹ fi ìbéèrè ẹ fi ṣọwọ́ á dá yín lóhùn. Èmi lọ́lọ́run rán sílẹ̀ Yorùbá láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọba yóò dáa fún yín.